kí ọlọ́run ọba kó bá wa dá owó ògùn dúró lórí social media torí bá ṣe ń pa kan nìkan ń rú bá ṣe ń pa kan nìkan ń rú àti ẹ̀wà mọ̀ bí tá a fẹ́ yà sí báyìí ọlọ́run ọba kó ṣe kí ni kó jọ kó bá wa dáwọ́ ògùn dúró lórí social media. First thing first ẹ jọ̀ọ́ o mọ́mí ọba ńlá àtàdébíyìnpé then àǹtí mi dáadáa lọ́ọ̀yà tó mọ̀jẹ́ ọmọ kan bíi 1 million ọmọ dáadáa olóríire alálùbáríkà wọnú ọlá àti mama sita any other mama sita is a counterfeit. Àtẹ̀wá mọ̀ torí ó dàbẹ̀ ní pé wọ́n ní ìbẹ̀rẹ̀ ogun lèèyàn máa ń mọ̀ èèyàn kì í mọ̀ bí tó máa parí sí so ìbẹ̀rẹ̀ ogun eléyìí kò fẹ́ dáa o. Ṣé rí first thing first ẹ jẹ́ àkọ́kọ́ padà lọ sọ́dọ̀ àwọn ìyá dáadáa yẹn náà. Ìyá dáadáa mọ́mí Adébíyìnpé ká sọ pé you were once lost but now you are found. Torí mi mọ̀ nǹkan tí mo lè take nínú ọ̀rọ̀ yín. There was a time you were special, you were unique, you were loved all over social media platform. You were unique, you were special. Àwọn èèyàn fún yín níyì. Ṣé rí fídíò tẹ́ ẹ ṣe? Mo farabalẹ̀ mo gbọ́ dáadáa. Right now, I don't think you want to leave fracas because you just don't want baba ọmọ yín kan drag into fracas. That's why you are leaving. It's still being selfish. Kì í ṣe pé you are remorseful. Mọ́mí Adébíyìnpé. It's being centered around you are being selfish. You are leaving fracas because now ó ti yí kọ̀yìn, ó ti yí bírí, ó ti yí kọ̀yìn. It's not the other way around. Now you know that it's going to affect the people around you. Now you know that it's going to affect bàbá àwọn ọmọ yín wọ́n máa bully ẹ̀ wọ́n máa drag ẹ̀ wọ́n máa gbé gbogbo ìgbésí ayé ẹ̀ wá wọ́n máa ṣe ayé ẹ̀ yamayama wọ́n máa tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ wọ́n máa tẹ ayé ẹ̀ mọ́lẹ̀ lórí social media. The same thing you did to people. But you don't want it to lead to that. Torí ẹ̀ you are now looking for the shortcut or a easy way out of it. Mọ́mí Adébíyìnpé, are you truly remorseful? Are you sorry? Are you still standing on nǹkan tẹ́ ẹ sọ? Bẹ́ẹ̀ ṣe try láti bá tọba ńlá jẹ́ tẹ́ ẹ sọ pé ó ń gbé cocaine lọ sí China. Gbogbo nǹkan tẹ́ ẹ sọ sí mọ́mí ọba ńlá Adébíyìnpé, I think that is the biggest of it. Gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pé ọkọ ẹ̀ ló ń fọ́ǹdẹ òun náà ò ní nǹkan kan wọ́n ṣe kínní. This woman came with her husband to your place. Are you going to come out and say, I'm sorry? Or are you just doing this because this time around, you know there's no other choice. You don't want somebody to be dragged. But Adébíyìnpé, I think for a grown-ass woman like you, you are supposed to shaking apologize. Or are you saying that everything you said you mean it? Torí wọ́n sọ pé wọn ò ní fi ẹ́ lẹ̀ kì í ṣe ọba ńlá nìkan. Adébíyìnpé àwọn èèyàn ò ní fi ẹ́ lẹ̀ o. Ó wà nù fracas ó kúrò nù fracas. In fact, ọkọ ẹ̀yẹn gan bàbá ọmọ ẹ̀yẹn tó ń ṣẹ̀tọ́ lórí ẹ̀yẹn gan náà máa fi ayé ẹ̀ dára lórí social media. Wọ́n máa fi ayé ẹ̀ dára ìwọ gan wọ ẹ̀rọ á bá ẹ̀ pé ò ṣe tó tẹ́lẹ̀ yìí náà. Are you truly remorseful? Are you coming to say sorry or you just want to leave because you don't want him to be dragged? Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ẹ máa là ó. Torí èèyàn tó bá bẹ̀rẹ̀ ogun ìbẹ̀rẹ̀ ogun lámọ̀ àmọ́ bí tó máa gbẹ̀yìn sí. So gbogbo nǹkan tó ṣe fáwọn èèyàn they are going to pay you back in a million fold now. Tó bá yẹ pé kó ti mọ̀ kó má ṣe. Mi ò mọ bí tó ti lose ẹ̀ mi ì mọ nǹkan tó sọnù lọ́wọ́ ẹ̀ mi ì mọ nǹkan tó ń wá kiri. I don't know. Tó bá rán yàn níṣẹ́ ẹrú ó máa fi tọmọ jẹ nínà.
Adébímpé, ẹ wo irú ọ̀rọ̀ tí mo fi ń ṣe example fún yín. Ọ̀rọ̀ tó yẹ kẹ́yìn tó bá yẹ pé àgbà dáadáa ní ẹ kì í ṣe àgbáyà. Ọ̀rọ̀ tó yẹ kẹ́yìn fún ara yín kẹ́ ẹ sọ pé ọmọ nǹkan báyìí. But no, ẹ jẹ́ kí nǹkan tẹ́ ẹ máa jẹ ẹ ti gbàgbé ọjọ́ ọ̀la. You destroy friendships, you destroy relationships, you destroy people's lives because you want to please one person. Torí pé ẹ ti ní àròpin ilé ayé yín pé you can never amount to anything except if it's coming from Lizzie. Ẹ wá wo ibi tí life ibi tó gbàyọ̀ sí yín. You thought you are never going to need anybody except Lizzie. Lizzie tẹ́ rò pé ẹ máa need lọ́jọ́ tèmi ń sìn báyìí. You don't even need Lizzie for anything. It doesn't have any value to add to you. Àwọn èèyàn tẹ́ wá tún under the bus torí ti Lizzie ń jọ sí. Ẹ wá sọ pé you are taking a bow. Ma, you better come the fuck back because ẹ ní dúró wò tán Indomie tó fi kerosene sí ni. Ẹ ní dúró jẹ tán. Indomie tó ṣe kíni tó fi kerosene sí ni. I hope Lizzie will be able to defend you tó bá ń kó pàpàpàpà fún yín látẹ̀yìn. I hope Lizzie will be able to defend you tó bá ń kó fún yín látẹ̀yìn. I just hope wípé gbogbo nǹkan tẹ́ ṣe yẹn wípé ó wọ̀ tẹ̀ on the long run. Adébímpé, I just hope gbogbo rádaràda ó rí bó ṣe wà calm nísìn tó bá jẹ́ tẹ́lẹ̀ wàá máa gbọ̀n pìpìpìpìpì wàá máa ṣe bíi pé kíní ọmọ ojú ọ̀rọ̀ lárí ọmọ tó ń jábẹ́ àyà ayé mi o ayé yín bàjẹ́ máa. The trust and the loyalty Obanla has for you, the trust and the loyalty MHM has for you, there were 4 of you. Lizzie, MHM, ìwọ Adébímpé àti Obanla. Ẹ̀yin mẹ́rin lẹ́wà. You now pick a side torí àtijọ́ àti mú. Àtẹnujẹ tẹ́ ẹ wá ṣe ní ọjọ́ kìíní àná sí. Ẹ̀yin kìíní kan burúkú tẹ́ ẹ dàbí alábàáhùn. Àtẹnujẹ tẹ́ ẹ ṣe lọ àtẹnujẹ ló pa Súlè. At the end of the day, ẹ wo bí táyé yín wá ṣe kìíní sí. Ó ní mo ṣe sọ fún yín pé you have not even make it clear what exactly you want. Are you begging so that they will not drag your husband? Or are you remorseful of the things you've said? Or are you not? Because right now, people think that you are a coward. You want to run. Torí pé o ti rí pé this is going to affect somebody you love life. Adébímpé, wọn kò bẹ̀rẹ̀ díẹ̀ o. Wàá ṣẹ̀ṣẹ̀ díẹ̀. Sórí kó má tẹ̀ kúrò ra sọ kó ra wà nù fracas ó bẹ́tà. Wàá ṣẹ̀ṣẹ̀ máa yẹn gan ṣẹ̀ṣẹ̀ díẹ̀. Ẹjọ́ máa ṣẹ̀ṣẹ̀ awọ́rò ni. MHM ò mà tí ì sọ̀rọ̀ ṣe mọ̀ ṣá. MHM ò ṣì ń rẹ̀ kẹ́ni. Obanla ló ṣì ń sọ̀rọ̀ pé you are not forgiving, you go nowhere. Only you will prove every lies. Every lies. Only you will prove every lies. Gbogbo ọ̀rọ̀ tó pamọ́, only you will prove it. Ọlọ́run má fi àti jẹ mi àti mú mi síbi tó nira. 2 things. You almost lost your license. Ṣé Lizzie ló rán yín lọ school ni? Tẹ́ fẹ́ lè torí Lizzie lose the license yín. You've lost your dignity. You've lost your respect. You've lost friendship. You are just losing every time you with Lizzie. Tó bá wọ́n yàn tó pàdánù jù, tó support Lizzie tó pàdánù jù. Adébímpé ìwọ ni. You lose. You lose. Ò sí nǹkan bó ṣe lọ ló ṣe bọ̀. Now, I'm not saying that tọ́pọ̀lọ́ inú ẹ̀ ò bá sọ fún Adébímpé ó rí bí mo ṣe ń tẹ̀ sí ẹ lára mo ń tẹ fá sí ẹ lára.
ṣó mo gba tó sọ pé Priscilla àwọn ataríǹgì jẹun ṣó mo gba tó sọ pé olóògùn ní Juma pé kán lè dànù tó sọ pé ó lọ wo aṣọ odò fá tó sọ pé kán lè dànù kí ni ò bá wọ̀ ṣé wọ́n máa sọ pé bó o ṣe wà yẹn kábíyèsí tó o fẹ́ lọ fẹ́ yẹn ṣó dúró lásán kí ni ò bá wọ̀ ṣó mọ gbogbo nǹkan tó o sọ lórí social media Adébíyìnpé àní fiẹ́lẹ̀ àgbàgbé àní fiẹ́lẹ̀ wàá ṣẹ̀sìn díẹ̀ wàá ṣẹ̀sìn ju mọ̀mọ́ lọ́gán wàá ṣe ẹ̀sìn ju kíni ju ìyá àjàrà bùkà lọ because you had choices. There were so many choices but you neglected everything and you said that nǹkan tó o fẹ́ ṣe ni èèyàn tó bá sọ pé kí la máa ṣe òun náà la máa ṣe hàn náà. You never thought you would be in this situation. O rò pé ó lè dáa fún ẹ o rò pé gbogbo ìṣerere tó o máa ní ilé ayé àtọ̀dọ̀ Lizzy ló ti máa wá. O mọ̀ kó lè dáa fún ẹ beyond Lizzy's level beyond Lizzy's imagination without Lizzy. You mess your life up. Now you will pay the price dearly, Neil. You will pay the price dearly. Maybe if you apologize, instead of that show of shame, because you just let us, you were vulnerable. You let us see how vulnerable you are. Oh, an apology will have gone a longer way. But for now, anyway, that's why. Moving on. Lórí àwọn sọ pé ó ti di woro sí woro àti ẹ̀mọ́ bí ta ti fẹ́ bẹ̀rẹ̀. Àṣàkẹ́ ìbẹ̀rù. Àṣàkẹ́ ìbẹ̀rù. Ẹja ńlá. I've already made a video apologizing to you. Sorry. Èèyàn tó bá sọ pé kó má bínú. Kó ṣe nǹkan tó ń ṣe sí ẹ̀yẹn kó ṣe sí wò káwó bó ṣe máa fẹ́. Èèyàn tó bá sọ pé kó má bínú pé ò ní right àti bínú. Kọ́kọ́kọ́ ṣe gbogbo nǹkan. This is not a boo. Ara ìjà lẹ́yìn wà ní kó yẹn sọnù o. Bẹ́ẹ̀ ni o. Àṣàkẹ́ was just minding her business ní orí social media yìí o. She was minding her business lórí social media yìí o. Ẹ̀yin lẹ lọ tọ́ wèrè o. Àtúfọ́ ìgò ni Àṣàkẹ́ ó dúró tìkanra ni o. Ẹ wo bó ṣe bá yẹ mọ̀mọ́ jẹ́ sórí because she was just on her phone. There were lies being told. Her name had been defamed. Ọ̀rọ̀ ẹ̀ ó jẹ́ ọ̀kan lówó. Lies upon lies just because they want to tarnish her. Níbi tó lè dé àwọn láyọ̀ competition. I don't know what this woman has done to all of you. She's not in fracas. She was minding her business. Tẹ́ bá ti rí pé èèyàn kan ti fẹ́ ṣe rere báyìí wàhálà dé. Èèyàn kan náà ló ń fi mọ ọjọ́ òfin. Máa ń ṣọmọ àlè Ìbàdàn. Owó tó ná ń school ó ló ń fi hàn yín yẹn tó ń jẹ́ kẹ́ ẹ̀ understand. But tá a bá ro lílo ẹ̀fọ́ náà a máa ọ̀rá dé ìgbọ̀n. Èmi sọ pé kó má ro tèèyàn kó ro t'Ọlọ́run ọba. Má ro tèèyàn o. Má ro ti gbogbo àwa tá à ń bẹ̀. Ṣáà ro ti Ọlọ́run ọba. Ro ti Ọlọ́run ọba. T'Ọlọ́run ọba mo kàn fẹ́ kó máa ro. Tó bá máa ro kó ro tó wá ní mo ro t'Ọlọ́run ọba mọ́ ẹ lára. Because
nǹkan máa bàjẹ́ o. Gbogbo nǹkan tó ti lọ retí tó ti lọ tó ti gbá lọ ṣó lè gbà bọ̀ mọ́ ni. ṣùgbọ́n ọlọ́run ọba ó mọ ibi tóun ti máa san fún ní kálukú. ó mọ nǹkan tó ń sunkún sóun ní kọ̀kọ̀ tó ń sunkún pé kó ṣe fún ẹ. ó mọ bóun ṣe máa ṣe fún ẹ. ó mọ nǹkan tó fẹ́. ó mọ nǹkan tó jẹ́ kó make decision yẹn. ó rí gbogbo ẹ̀. ọlọ́run ọba mo fi bẹ̀ ẹ́ àǹtí mi. Let it go. I beg you. mo ti fọmọ bẹ́ẹ̀ mo ti fi yàn bẹ́ẹ̀ nísìnyí ọlọ́run ọba mo fi bẹ̀ ẹ́. ọlọ́run ọba nìkan ni mo fi bẹ̀ ẹ́. àwọn wèrè kan update ṣègbè búra yín a ní rí mọ̀mọ́ sí i o nísìnyí ló yẹ ká rí mọ̀mọ́ tó ń gba wájú tó ń gbẹ̀yìn tó ń dá gbogbo ẹ̀ lẹ̀ tó ń ṣe gbogbo ẹ̀ kò ní kéèsì a rí mọ̀mọ́ ó ti sá wọnú wò lọ. a rí mọ̀mọ́ sí i o mọ̀mọ́ ti wọnú wò lọ sí i o. bí mọ̀mọ́ máa ṣe fẹ́nu bó ṣe máa fẹ́nu tiyàn tẹ́ni yẹn máa fi wọgbó lọ nìyẹn. Àṣàkẹ́ jọ má ṣe bó ṣe tó. má ṣe kí ni má ṣe bó ṣe tó. ṣáà máa ro ti ọlọ́run ọba. sórí wo ọlọ́run ló kúkú ń ṣe é fún ẹ. kì í ṣèyàn gbogbo ẹ̀ náà lórí ìlara náà ni. ọlọ́run ló kúkú ṣe kí ni ló kúkú ń ṣe é fún ẹ kì í ṣèyàn. ọlọ́run tó gbé ẹ débi tó dé kò ní fi ẹ́ lẹ́sìn ṣé wọn ò ti sọjọ́ eléyìí lọ sí ẹ ni. ṣé wọn ò ti ṣe jẹ́ eléyìí lọ ni. Did God forsake you? No. So má fìjà fúnra ẹ jà fìjà fọ́lọ́run jà kó fọwọ́ lẹ́rán. Let God deal with each person according. má gbèjà rẹ ọlọ́run ti gbèjà ẹ wá àpìlì. ọlọ́run ọba ti gbèjà ẹ tẹ́lẹ̀ Àṣàkẹ́. ṣàrọ̀ra fi gbogbo ẹ̀ jẹ́ kọ́lọ́run sán fún ní kálukú. mi ò lè sọ pé kò dùn ẹ́ tó bá jẹ́ mi náà ọlọ́run mo lè ṣe jù ẹ́ gan lọ tí bá lágbára láti ṣe jù ẹ́ lọ má ṣe jù ẹ́ lọ. àbí kí n ṣe ilé ayé bíntín náà. Just let it go my sister. fi gbogbo ẹ̀ lẹ́sọ̀wọ́ ọlọ́run. sórí àwa mọ́ ẹ̀ we know your value. jẹ́ kó máa sínwín. mo ní in the next 1-2 years wàá kàn máa wò pé thank God I just left these people and their nonsense. ibi tó máa wà ibi tó ń lé ni kò máa lé. jẹ́ káwọn tó ń sunkún jẹ́ kó máa sunkún. nǹkan tó ń lé ni kí wọ́n máa lé. We can see it the way you are chasing it we can see it. ó ń tó ẹ lọ́wọ́ nǹkan tó ń tọ́ rí nìyẹn tó fi ń gbógun tiẹ̀. Because they saw how focused you are. They saw how everything is changing for you. Just let it go. Focus on your focus. Àṣàkẹ́ wo ṣé wọ́n expect kan rí ẹ pẹ̀lú àwọn Ṣèyí Tinubu ni kó máa give speech pẹ̀lú ọmọ president ní 2026. You think ibẹ̀ náà ti just má ro ti wo ọlọ́run ti dá ẹ lọ́lá. Just focus on your life. Focus more on your life Àṣàkẹ́. nǹkan tó ní ìdí nìyẹn. jẹ́ kẹ́lẹ́kùn máa sunkún. It is well.